alẹ́ o báyìí adégbé arò èpo ojú tó ń bẹ tí márò èèyàn mo máa ń rò fi bóyá ẹ̀kì lè rí mi dáadáa ẹ̀kì rí ẹnu ojú mi yẹn ọmọọṣẹ́ mi Josephine tí mo ní ó máa ń bí èèyàn ọ̀fọ̀ gan yẹn òun ló wá bá mi kíákíá mi ìdẹ̀mọ̀ bí màá ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn òun ló jẹ́ kí n pè yín ṣàkíyèsí ẹ mọ̀ pé ẹ̀yin láláṣírí mi báyìí ẹ̀yin lẹ ń kọ́ mi ní nǹkan tí màá fọ̀rọ̀ wọn so bí bó ṣe wá ní owó ẹ̀ bá ṣe ṣí ṣọ́ọ̀bù tán ó pẹ́ ká tó close náà àná pẹ́ ká tó close torí àwọn kan tán fẹ́ wá gbaṣọ tó fẹ́ fi ṣe nǹkan ọmọọṣẹ́ mi wá báyìí ó wá bá mi ó wá ń sọ fún mi pé bàbá láńlọ́ọ̀dù sọ pé kílé tó fi pẹ̀kù ẹ̀ nù kó n tó ńgbà tá à ń lọlé lánàá òun pẹ̀kù ẹ̀ nù pé bàbá dẹ̀ ń sọ ó dẹ̀ ń tẹnu mọ́ pé òun pẹ̀kù ẹ̀ nù òun ò dẹ̀ mọ nǹkan tí bàbá ń sọ òun ò dẹ̀ pa ẹ̀kù ẹ̀ kankan nù lóòtítọ́ lódodo bí bàbá yẹn ó rí níbi pé òun ló gbẹ̀yìn sí ṣọ́ọ̀bù lóòtítọ́ òun ló gbẹ̀yìn sí ṣọ́ọ̀bù so bàbá wa ń tà láti gíyàn fi ó pẹ̀kù ẹ̀ nù pé kò pẹ̀kù ẹ̀ dé ìgbà tó ń lọ so Josephine kẹbáyé kò dẹ̀ mọ ìtumọ̀ ẹ̀kù ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ̀kù ẹ̀ ní èdè Yorùbá èmi ò mọ̀ mi ì dẹ̀ mọ̀ bí màá ṣe gíyàn èmi gan ti try láti ṣàlàyé wọn títí pé ẹ̀kù ẹ̀ mo tún náwó sí mo náwó sí pé nǹkan tó ń jẹ́ ẹ̀kù ẹ̀ lélẹ̀ ṣùgbọ́n ó fẹ́ mọ reason tá a ṣe ń pè ní ẹ̀kù ẹ̀ yẹn mi ì lè ṣàlàyé kan lọ títí nǹkan tó bá ń pè ní ẹ̀kù ẹ̀ tó èmi kàn náwó sí pé nǹkan tó ń jẹ́ ẹ̀kù ẹ̀ níbọ̀ mi ìmọ̀ ní Yorùbá nǹkan tó ń pè ẹ̀kù ẹ̀ jọ ẹ gíyàn mi nǹkan tí mo lè sọ fún pé ẹ̀kù ẹ̀ jẹ́ ní èdè Yorùbá ẹ ṣé o ẹ ṣé ẹ kú fẹ́ mi o ẹ kú fẹ́ ẹ kú àgbálẹ̀ mi gbogbo ìgbà.